látàrí ikú yétúndé tí àáfà abdulrahman pa ńìlọrin ẹgbẹ́ àwọn obìnrin nílùú ìlọrin ń béèrè fún ìdájọ́ òdodo. ẹgbẹ́ àwọn obìnrin nílùú ìlọrin ti ṣàfihàn ẹ̀dùn ọkàn lórí ikú lawal hafsat yétúndé tó jẹ́ akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga olùkọ́ni àgbà ìpínlẹ̀ kwara ìyẹn kwara state college of education ìlọrin léyìí tí wọ́n bá òkú rẹ̀ níbi tí wọ́n gé kélekèle sí ní yàrá ẹnìkan tó pe ara rẹ̀ ní àlùfáà nílùú ìlọrin. nínú àtẹ̀jáde kan tó wá látọ̀dọ̀ adarí àgbà ẹgbẹ́ ọ̀hún ọ̀jọ̀gbọ́n aisha gober tó fi léde nílùú ìlọrin lọ́jọ́ àbámẹ́ta sátidé lọ́jọ́ 15 oṣù kejì ọdún yìí lẹ́yìn tí ìròyìn bí wọ́n ṣe dẹ́mi yétúndé légbodò lu síta lórí ayélujára lọ́jọ́ 15 oṣù kejì ọdún 2025 yìí ó ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ohun tó ṣòro láti gbàgbọ́. Gober bẹnu àtẹ́lu gígé tí wọ́n gé ẹ̀mí ọ̀dọ́mọbìnrin ọ̀hún kúrú tó bẹ́ẹ̀ gẹ́ látàrí ìkánjúwá Ọláòjọ́ gbàtọwọ́ ọ̀dọ́mọkùnrin ọ̀hún nígbà tó ń gbóṣùbà káre fún ìgbìyànjú àwọn ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà pẹ̀lú bí wọ́n ṣe tètè jára mọ́ iṣẹ́ lásìkò tí àwọn òbí Hafsat mú ọ̀rọ̀ ọ̀hún tọ̀ wọ́n wá látàrí bí ó ṣe di àwátì. Ó pe èyí òun ló fa bí àṣírí ìwà ọ̀hún bó ṣe túbòde kò ṣàfihàn àdéhọ́kàn ẹgbẹ́ ọ̀hún láti ṣiṣẹ́ pẹ̀lú àwọn ẹgbẹ́ májèóbàjẹ́ tó kù nílùú Ìlọrin láti rẹ́yìn àwọn oníwà ìbàjẹ́ tí wọ́n fẹ́ ta ẹrẹ̀ sí orúkọ rere táwọn baba ńlá wọn ti fi ọkàn àti ìwà rere ṣe àgbékalẹ̀ rẹ̀. Kò ṣàìgbàládùra kí Ọlọ́run rọ̀ ìdílé olóògbé Hafsat Yétúndé lójú. Bákan náà ni kó mójú kúrò níbi àwọn àṣìṣe èyí tí olóògbé ọ̀hún ti gbélé ayé ṣe. Bákan náà òun ni ọ̀jọ̀gbọ́n Gober ṣe ìkìlọ̀ fún àwọn ọ̀dọ́ ìsẹ̀yìn láti yé tú àṣírí ara wọn lórí ayélujára. Ó ní àwọn ọ̀rọ̀ tó ṣe pàtàkì nípa ara wọn ó ní kí wọ́n máa fi ṣe àṣírí láì ní máa fi léde látàrí wípé àwọn oníkọ̀lọ̀rọ̀sí oníwà ọ̀daràn kí wọ́n má bàa ní àǹfààní láti fi dẹ páńpẹ́ fún irú ẹni bẹ́ẹ̀.